ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ́rí àpọ̀jù bá gbọdọ̀ ọlọ́run ìjọba tó bẹ́jẹ́ mọ́jà lólo gbanigbani tá a sáyé ọlọ́mọ̀ràn ti gbẹ̀dúrà máa gbé ọ̀gá yìí ológo aṣẹ́ ọlọ́ba àwọn ọba olúwa àwọn olúwa bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti jẹjọ́ ti di wákàtí ọ̀wọ̀ yìí ní gbogbo àgbáláyé ní ìlú ní ìletò ní orílẹ̀-èdè ní mo kí gbogbo wa ní ọ̀sán yìí pé àkáàsán ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí orúkọ jésù àdúgbèrè tìjú ọlọ́run má jẹ̀mú amú adódópin ìwòye ìjẹ́jọ́ là ń dágbére pé níjọ́ mẹ́jọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run adábí tẹ́tẹ́ ni ṣùgbọ́n ọlọ́run jẹ́ ká jẹ àdúpẹ́ tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ èní kì í ṣe agbára wa kì í ṣe mímọ̀ ṣe bí kò ṣe pé a rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun olúwa náà nìyí èyí tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní nàìjíríà níbí tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń wá rí ìmọ́lẹ̀ náà ìwò ìjẹjọ mo ní ijọ́ mẹ́jọ jẹ́ ká pàdé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a tún pàdé ní àti àlàáfíà ohun olúwa náà rèé ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ tiẹ̀ tó wà ní UK lọ́hùn ní orúkọ jésù
iléeṣẹ́ náà ò ní di títì pa, olè mi ò ní jà wọ́n, ohun mi ò mọ̀ rí ní orúkọ Jésù kò ní fọ̀ sí yín. A dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ àti gbogbo àwọn olórí ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yẹn ní orúkọ Jésù, ẹ ò ní gbèrè tìjú nígbà tí wọ́n wò èyí láti ṣe fún Ọlọ́run, kí Ọlọ́run wá lè ṣe nínú ayé yín. Ọlọ́run májẹ̀mú yóò ṣe tí ńlá ṣe pé ohun Olúwa náà wá ń jáde, òun wá láti ẹnu ìyá àdúrà ìrí abániṣe JP láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. Bẹ́ẹ̀ ni, ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú tó ń jáde láti ẹnu ìyá àdúrà ìrí abániṣe JP. Lórúkọ Jésù ò ní gbèrè ìtìjú, Ọlọ́run májẹ̀mú yóò máa dúró dépẹ́. Tá a bá ní ẹ̀bì àdúrà fún ìdí kan tàbí ìkejì, ẹ lè pè mí sórí tẹlifóònù nọ́mbà mi lè tí wọ́n bá mi kọ sórí móhùnmáwòrán yìí tá à ń wò lọ́wọ́lọ́wọ́ yẹn 070 57 84 23 11. Lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. Bẹ́ẹ̀ ni, lórúkọ Jésù ò ní gbèrè tìjú. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń fún wa ní bíbélì yìí ó ń pọ̀ sí ni, ṣùgbọ́n mo rí àwọn ènìyàn kí wọ́n máa gba ìbéèrè wa. Gbogbo náà la dẹ̀ bá lọ bí a ṣe ń sọ ní ìjọ́ mẹ́jọ mẹ́jọ. Ìbéèrè kan náà ni mo béèrè láti ìjọ́ yìí torí ẹni ò tí jẹun tó ń yí ìbéèrè padà. Àkọ́kọ́ nínú bíbélì tí àkọ́kọ́ nìyí tó kù ẹyọ kan nígbà náà, ẹ jẹ́ ká gbà á. Kì í pọ̀ jù, bíbélì kì í pọ̀ jù nínú ilé. Idà nínú ilé fún onígbàgbọ́, torí gbogbo inú ilé tí ó bá ti ń kún fún bíbélì, ẹ jẹ́ àwọn pẹ̀mí òkùnkùn kì í ráyè ń bẹ̀. Torí wọ́n pè agbára tó ju agbára lọ ó ń gbé bí. Orúkọ Jésù ò ní gbèrè tìjú. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára gíga Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run májẹ̀mú adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀rẹ́ tó ṣàánú ẹ̀dọ́ lẹ́lẹ́ lájẹjẹ di wákàtí ọ̀wẹ́ àti ojú àti etí àti gbogbo ọkàn tó ń fi ẹ̀mí bá mi lọ lórí ètò yìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí òjá dòkú, ọba tí òjá gbèrè tìjú, ọba tí òjá dẹni ìtàn, ọba tí òjòrí fún ẹbí èṣù àti ìkáṣe fẹ́. Ọlọ́run májẹ̀mú àyìn ológo àgbẹ̀ ọ̀gá nítorí pé ó jẹ́ ká wà láyé wà láàyè, òjá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀, òjò kórí fún wa bí ìkà àwọn ènìyàn ṣe ń lérò, bóyá níbi tá a gbé ni, bóyá níbi iṣẹ́ wa ni, bóyá orí iṣẹ́ wa ni. Òun jẹ́ kí ọ̀ràn ọ̀tá àti ti èṣù òun jẹ́ ó dasán, òun jẹ́ wọ́n gbèrè sí lórí ìrìnàjò ayé wa, lórí ayé àwọn ọmọ, lórí ayé ọkọ, lórí ayé aya wa. Òjá gbàgbà àdúrà ayùn àgbẹ̀ ọ̀gá Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ohun Olúwa náà rèé. Ohun tá a bá gbọ́ la fi máa ń gbàdúrà láfi bí Ọlọ́run. Ẹ rí, mọ́mì dádì ní ohun tó ń bẹ ní ìta lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí, ó yẹ ká máa gbàdúrà ká má bàa gbàdúrà. Tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bá sọ pé jẹ́ ká gbàdúrà ká má bàa gbàdúrà, kì í sábà yí àwọn ènìyàn. Ìtumọ̀ ní pé a sì wà láyé nítorí pé ní alẹ́ láti fi bí Ọlọ́run báyìí. Nígbà tí ò ti jẹ́ kí ìmọ̀ èṣù àti ìtọ̀tá kó ti pín ẹ̀mí wa, pé lẹ́yìn ikú ìdájọ́ ló kù, èyí tí ò tí rí fún èmi àti ẹ̀yin. Ní ká gbàdúrà ká má bàa ṣe kíni, ká má bàa gbàdúrà. A sì ní oore ọ̀fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láti lè máa bí Ọlọ́run, bóyá lórí ayé wa, lórí iṣẹ́ wa, lórí ayé àwọn ọmọ, lórí ayé ọkọ, lórí ayé aya. Ni wọ́n fi máa sọ pé ẹ jẹ́ á gbàdúrà ká má bàa gbàdúrà. Ẹni tó wà láyé ló ń gbàdúrà. Lórúkọ Jésù a ò ní dòkú. Ní lórúkọ Jésù a ò ní dòkú. Kódà ànífẹ́ dòkú, ọfà ayé ọ̀fẹ́ ṣò ní bà wá. Bẹ́ẹ̀ ni Jésù wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìtàn tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí àti ọ̀rọ̀ tí mo fẹ́ fi bọ́ wa ní ọ̀sán yìí, ẹ rí, a mọ̀ wò pé afọ́jú tàbí arọ, a mọ̀ wò pé bóyá àwọn nìkan ni wọ́n ní ogun, púpọ̀ ọ̀pọ̀ ogun wọn ni wọ́n náwó sí yẹn. Ìṣẹ̀dá mi wà ní ayé, dádì mọ́mì tó ń wò mí, ènìyàn mi wà láyé tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ gan ti fọ́jú. Yóò mọ̀ wípé òun ò kú fọ́jú ń tòun, ìbáwọn afọ́jú ni wọ́n ní kí wọ́n dijú kí wọ́n bẹ Ọlọ́run pé kí ojú wọn kó là. Iṣẹ́ ẹlòmíràn ti fọ́ lójú, ó ti kú pátápátá. Ẹ̀rí, wọ́n mọ̀ sọ pé ẹlòmíràn dẹ́tẹ̀, ẹlòmíràn mọ̀ sọ pé òun ò kú dẹ́tẹ̀, owó òun pé ẹsẹ̀ òun pé. Iṣẹ́ tó bá dúró sójú kan
mọ́mì ó ti dẹ́tẹ̀ torí kí ni kò lè ṣe pọ̀ pẹ̀lú àwọn tó rí ọwọ́ mú. dáàdì mọ́mì ọkọ tó ti sọnù mọ́ ẹlòmíràn lọ́wọ́ ohun tó ti dẹ́tẹ̀ nítorí pé kí ni kò tètè rí gbà mọ́ ẹni tó gbé mọ́ lọ́wọ́. dáàdì mọ́mì ìyàwó tó ti lọ ní ọwọ́ ẹlòmíràn bóyá ìyàwó yẹn gan ni atọ́kùn àti ṣe rere ọkọ rẹ̀ yóò máa sọ pé ìyàwó tòun lọ ní ṣebí iṣẹ́ òun bẹ lọ́wọ́. ẹ̀tẹ̀ náà ni èyí torí pé kí ni ó lójú ẹni tó lè máa bá adẹ́tẹ̀ jẹun, ó lójú ẹni tó lè dúró di tó lè dé pẹ̀lú adẹ́tẹ̀. ẹ rí ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ dáàdì mọ́mì. gbogbo ènìyàn lọ́lọ́run fẹ́ gẹ́gẹ́ bíi tiẹ̀. ṣebí Jésù ń bọ̀ ní orí òkè ni ó lọ gbàdúrà ní orí òkè. bàbá sọ̀kalẹ̀ bọ̀ láti ṣe ni láti máa sọ̀kalẹ̀ nípasẹ̀ gbogbo tí lọ gbàdúrà. orí ọ̀pọ̀ ènìyàn yìí wò ó wọ́n sáré tẹ̀lé wọ́n mọ̀ pé olùgbàlà ni àwọn náà lè rí ohun tí dá ayé àwọn láàmú, àwọn lè rí pé kó kúrò nígbà bá tẹ̀lé Ọlọ́run. ẹlòmíràn mọ̀ ní mo kú ti gbàdúrà àwọn ò rí pàṣẹ àdúrà bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. ẹ jẹ́ lọ sí ohun yín fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ni. mọ́mì dáàdì bẹ́ẹ̀ ni ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ lórí àwọn àdúrà yẹn, èyí tí àwọn àdúrà yẹn fi wà ní áfíríkì dé ọ̀dọ̀ Ọlọ́run alààyè, èyí tó fi wà ní ìdajì ọ̀nà láti lè dé ọ̀dọ̀ Ọlọ́run gan. ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ni. mo gbàdúrà àwọn ò rí pàṣẹ àdúrà, ẹ jẹ́ ká lọ wà lórí okun, ẹ jẹ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. mọ́mì dáàdì á bẹ̀bẹ̀ ní á bí Ọlọ́run ní pé tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ èyí tó mú àdúrà mi wà ní ìdajì ọ̀nà tí òjò dọ́dọ́rùn ọ̀rọ̀ Ọlọ́run Elédùmarè, á lọ sọ fún ni pé kó dáríjì wá. nípasẹ̀ pé ìdáríjì bá ti dé àdúrà bá yóò gòkè tọ̀ Ọlọ́run lọ, ó sì máa rí èsì àdúrà yẹn ní ẹsẹ̀kẹsẹ̀. ẹ rí èsì àdúrà ní ìránṣẹ́ náà rí. ó lè ti pẹ́ tó ti ń jókòó, ó lè pẹ́ tó ti ń bi Ọlọ́run pé àwọn ènìyàn ló ń lọ bí èyí, àwọn ènìyàn ló pé yìí, àwọn ènìyàn ni wọ́n máa ń rìn, wọ́n jọ máa ń jẹ pọ̀ yìí, kí ló ṣe ìṣẹ̀dá tòun tó jẹ́ pé olórí ẹni tó lè súnmọ́ òun. ẹ rí Jésù kú ń bọ̀ láti orí òkè ní tiẹ̀ ni, ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn tó tẹ̀lé yìí á rí pé ọ̀pọ̀lọpọ̀ oníròbìnú tí ó wà níbẹ̀. ṣé inú ilé Ọlọ́run tí a ní, ṣé inú ilé Ọlọ́run tí Ọlọ́run gbé wa kalẹ̀ sí, ṣé gbogbo wa la dọ́gba níbí? ṣé àárí oníròbìnú jẹ́ láàrin wa? ǹjẹ́ à ń fi àdúrà ràn án lọ́wọ́? mo béèrè ní dáàdì àti mọ́mì ìránṣẹ́ Ọlọ́run, ǹjẹ́ àwọn tá a rò pé kò tó yìí, ǹjẹ́ à ń súnmọ́ wọn láti jẹ́ pé kájẹ́ wọn mọ̀ wípé wọn yóò tó, wọn yóò ṣẹ́kù nítorí pé kíni Ọlọ́run yóò gbé ọwọ́ wọn sókè. dáàdì mọ́mì bí Jésù ṣe fi kọ́ wa nìyẹn. Jésù kú bọ̀ láti orí òkè ni, ó ń bọ̀ ní tiẹ̀ ní níbi tó ti lọ gbàdúrà. ọ̀pọ̀ èrò tẹ̀lé torí wọ́n ti mọ̀ pé táwọn bá tẹ̀lé àwọn ó jẹ àjẹyó, àwọn ó jẹ àjẹṣẹ́kù, torí tí ebi bá ń pa àwọn ó máa ń rí ní ojú àwọn, ó sì máa ṣe kíni, ó máa ń tètè wá nǹkan ohun tí àwọn ó jẹ fún wọn. ẹ rí mọ́mì, ó máa ń ṣe kíni, ó máa ń wá ohun tí wọ́n yóò jẹ fún wọn, ó máa ń fi wọ́n lọ́kàn balẹ̀ wípé gbogbo nǹkan tí a ó jẹ tí a ó mu Ọlọ́run ni ó pèsè. dáàdì mọ́mì ṣe bí adẹ́tẹ̀ yìí jókòó tiẹ̀ kó ṣe máa ń jókòó ní, ṣùgbọ́n mo rí Jésù ń bọ̀ látòrí òkè ní níbi tó ti lọ gbàdúrà, ó tẹjú mọ́, ó ń wo Jésù, ó ń wò títí ń wò Jésù náà wá ń wò pé ṣé o fẹ́ ká mú ọ lára dá? ṣé mọ̀ pé ní èsì àwọn ẹlòmíràn ní ẹni tí ìgbéraga àti ìwà ẹ̀rù lọ́kàn àyà rẹ̀ bá ń bẹ ní ọkàn àyà rẹ̀, ó lè wò ó pé nígbà tí ò fẹ́ kó ogun kó tán, ó lè wò ó pé ó sì tún béèrè èyí. Jésù ló ń bí pé ṣé o fẹ́ ká sọ di mímọ́? ẹ rí ẹni tó ti pẹ́ nínú àrùn tó ti wà ní ojú kan, ó lóun fẹ́ kí wọ́n mú òun ní ara dá kó náà di mímọ́, torí ẹni tó ní ẹ̀tẹ̀ lára ó máa funfun, gbogbo ara rẹ̀ kì í dáradára, gbogbo ìka lè ti gé dànù,
a máa wò ó pé èmi ò funfun ẹ̀tẹ̀ ò sí lára mi, ohun kankan bẹ nínú ayé wa èyí tá a mọ̀ wípé ó ti jẹ́ ogun ọjọ́ tó ti pẹ́ dádì. Àwa gbọ́dọ̀ lè jáde ní ọ̀sán yìí, a gbọ́dọ̀ bó ogun yẹn, ogun ọjọ́ tó ti pẹ́ tá a ti ń gbé kiri yẹn, a gbọ́dọ̀ bá wí ní ọ̀sán yìí. Torí ní ìjọ kan ni Jésù ló ṣe kíni, ló sọ ìránṣẹ́ yẹn di mímọ́. Ẹ̀rí, Jésù kún bọ̀ tiẹ̀ ní pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn àti àwọn ará ìlú tí wọ́n tẹ̀lé. Ṣùgbọ́n bí ó ṣe ń wo ọkùnrin adẹ́tẹ̀ yìí, òun náà ń wo Jésù. Jésù wá wò pé arákùnrin, ṣé o fẹ́ ká sọ wá di mímọ́? Ṣé àwọn pẹ́ ẹlòmíràn tí ogun rẹ̀ bá ti tán nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá sọ pé ẹ̀yin ènìyàn jẹ́ ká dìde jẹ́ gbàdúrà, ìgbà náà lẹ́lòmíràn á máa sùn. Nítorí ogun tó ń bẹ nínú ayé rẹ̀ yẹn, ogun yẹn gan ti dití. Nítorí ogun tó ń bẹ nínú rẹ̀ gan, ogun yẹn gan adití ni. Ogun tó ń bá ìrìn àjò yẹn ó ti di létí. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ nínú ayé ọkùnrin yìí wípé òun fẹ́ di mímọ́. Òun náà yà tètè gbọ́ pé bàbá, mo fẹ́ di mímọ́, Olúwa mi sọ mí di mímọ́. Jésù náà na ọwọ́ sí ni. Ẹ̀rí, ọwọ́ yẹn nàbà náà yóò gbé sókè sí Ọlọ́run ní ọ̀sán yìí. Ọwọ́ Ọlọ́run á dàpọ̀ mọ́ ọwọ́ wa. Nítorí pé kí ni àwa náà yóò di mímọ́. Kí ni mímọ́ tiwa? Ní pé ohun tá a fẹ́ nínú ayé wa yẹn, àwa náà fẹ́. Ohun tá a bá sì sọ pé a fẹ́ yẹn, nígbà tá a ti di mímọ́ yẹn, tá a gbọ́wọ́ wa sókè sí Ọlọ́run ní ọ̀sán yìí, ohun táwa náà fẹ́ tó ń dààmú ayé wa tá à ń rí tínú wa bàjẹ́ lóṣooṣù lọ́dọọdún yẹn, ó di dandan kó Ọlọ́run kó mú kúrò. Dáàdì mọ́mì, Ọlọ́run á mú kúrò. Ìgbàgbọ́ nìkan, ìgbàgbọ́ nìkan, mo sọ fún yín, ìgbàgbọ́ nìkan ni kẹ́ ẹ ní ọ̀sán yìí. Nítorí ogun yẹn, mọ́mì dáàdì, kì í ṣe ogun tiyín, ogun Ọlọ́run alààyè tí Ọlọ́run alààyè lè mú kúrò ni. Yóò mú kúrò, nítorí tẹ́ḿpìlì àgọ́ Ọlọ́run ìní tẹ́ḿpìlì àgọ́ ara yín. Tẹ́ḿpìlì Ọlọ́run kì í dẹ̀ díbàjẹ́, kì í sì bàjẹ́ rárá, kì í wó débi pé yóò ní àmì kan. Lórúkọ Jésù, Ọlọ́run á mú ogun yẹn kúrò. Tí a bá lọ wo ìwé Matthew 8:1-4, ìtàn yìí kéré ní tòótọ́. Mọ́mì Ọmọlọ́lá, ìtàn yẹn ṣe kíni, ó kéré ní tòótọ́. Ìwé Matthew 8:1-4 péré ni ìtàn yẹn kéré. Ṣùgbọ́n dáàdì mọ́mì, ó ṣe iyebíye nínú ayé wa. Mọ́mì mi, ó ṣe iyebíye nínú ayé wa, lórí ayé wa Ọmọlọ́lá o, lórí iṣẹ́, lórí ayé àwọn ọmọ wa, lórí ayé ọkọ tàbí iṣẹ́ wa yẹn gan. A ó máa wò wó pé èmi ń rówó, mò ń rí ọlá. Ṣùgbọ́n dáàdì mọ́mì Ọmọlọ́lá, ó ní nǹkan tí a fẹ́ tá a gbọ́dọ̀ gbé ọwọ́ sókè ní ọ̀sán yìí. Lórúkọ Jésù, nǹkan yóò sì pòórá, nítorí pé kí ni, àgọ́ Ọlọ́run, tẹ́ḿpìlì Ọlọ́run ní ayé wa, kò sì yẹ fún ohun ìdíbàjẹ́ kankan. Bẹ́ẹ̀ ni, kò ní bàjẹ́. Nítorí kí ni, tẹ́ḿpìlì Ọlọ́run kì í bàjẹ́, kì í wó. Lórúkọ Jésù, tẹ́ḿpìlì Ọlọ́run tí Ọlọ́run pe àgọ́ ara wa yẹn kò ní ṣe é bàjẹ́ fún ọ̀tá àti ìkà kankan. A máa wò ó pé ṣe bí ọkùnrin ni wọ́n sọ pé ó ní ẹ̀tẹ̀, obìnrin lèmi, yóò ní ohun kankan, dáàdì mọ́mì, yóò ní ohun kankan táwa náà ní nínú ọkàn wa pé nǹkan mi ò fẹ́ nínú ẹ̀mí máa fẹ́. Ó ti ń di oṣooṣù, ó ti ń di ọdọọdún, dáàdì mọ́mì, ó ti ń di gbogbo ìgbà nínú ayé wa. Ọlọ́run gbọ́dọ̀ mú kúrò. Ọlọ́run pàdé ìránṣẹ́kùnrin yẹn ní ìjọ kan. Jésù nawọ́ sí i, ó ní o fẹ́ di mímọ́, ó ní lórúkọ Jésù kò sì di mímọ́. Ẹ̀rí, lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀tẹ̀ ara rẹ̀ sì mọ́. Torí adẹ́tẹ̀ máa dọ̀tí gan, torí ẹ̀tẹ̀ ara wọn, gbogbo ara wọn ti funfun ṣáúṣáú. Ṣùgbọ́n Jésù bá pàdé ní ìjọ kan. Ọlọ́run má jẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára, mo ní yóò bá ènìyàn pàdé ní ọ̀sán yìí. Mo lọ́lọ́run má jẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára, mo ní yóò bá ẹni ètò ẹ̀ ń wí yẹn pé ẹ̀fẹ́ nínú ayé yín, yóò bá wí pé ẹ ò ní gbúrò nǹkan yẹn mọ́ nínú ayé yín. Ohun tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ yẹn lórúkọ Jésù, mo lẹ́ ò ní gbúrò rẹ̀ mọ́. Kò yẹ ká máa fi ayé wa jagun, ó yẹ ká máa fi ayé wa ròyìn ògo Ọlọ́run ni. Mọ́mí dáàdì, ẹ ó fi ayé yín ròyìn ògo Ọlọ́run ni. Ẹ rí, abájọ tí ìwé Fílípì náà sọ nípa rẹ̀, ìwé Fílípì 2:10 rẹ̀, òun náà sọ, ó
ní orúkọ Jésù kí gbogbo eékún kó máa ṣe kíni kó máa wólẹ̀. Ẹ̀rí tí ò bá mọ Jésù ní Olúwa àti Olùgbàlà ní ogun yẹn ò ní wò. Dáàdì mọ́mì Fílípì 2:10 yẹn tó ní gbogbo ní orúkọ Jésù ní kí ogun máa wólẹ̀ tí ò bá mọ Jésù kó tètè lọ pàdé rẹ̀ bí bàbá ṣe ń bọ̀ látòrí òkè ni ogun yẹn ò ní yọkàn wọn kọ̀ntínú nínú ayé rẹ̀ ní. Nígbà tó jẹ́ pé lórúkọ Jésù gbogbo ogun kó máa wólẹ̀ yẹn ogun ayé yín gbọ́dọ̀ wò lọ́sàn-án yìí. Ogun tí ẹ̀ ń bá fínra tẹ́ ẹ̀ fẹ́ nínú ayé yín yẹn mọ́ ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. A máa gbọ́wọ́ àdúrà sókè mọ̀ ní ẹ jẹ́ kó bẹ Ọlọ́run torí àwọn dáàdì kan lọ́pàá kó ń gbàdúrà náà ní àwòrípasẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ ní jẹ́ kókó bẹ Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀ náà. Ọlọ́run má jẹ̀mọ́ ọba tó pọ̀ ní pàtì àrẹ àrọ́wọ́ àdúrà sókè ní torí ọwọ́ ni Jésù nà sí èmi náà dọ́wọ́ mi pọ̀ mọ́ ọwọ́ agbára a ó nà wá sókè bàbá dáríjì mí tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó ń bá ayé mi fínra tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó ń bá ayé mi fínra tó ní ayé rò ní ìtumọ̀ nínú ayé Ọlọ́run májẹ̀mú yá dáríjì gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára gíga Jésù tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó fi jẹ ògo mi èyí tó fi ògo mi rárẹ̀ tó fi ògo mi jìyà èyí tó ní wò ní ẹ̀sìn mi nínú ayé ní orúkọ Jésù bàbá dáríjì mi èyí tí mò ń gbàdúrà tí mo rí pàṣẹ àdúrà nínú ayé mi bàbá parẹ́ ọmọ pẹ̀lẹ́ Ọlọ́run májẹ̀mú gbogbo agbára ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá kúrò ní ayé mi bàbá gbẹ̀mí láwẹ̀ mọ́ Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ìgbà kejì àwọn tó sọ Ọlọ́run ẹ̀mẹ́ta la máa gbóhùn àdúrà ìdáríjì yẹn sókè tá a bá yàrá ẹ̀ṣẹ̀ tí bẹ ní ìdílé bàbá èyí tó wá rábà nínú ayé tèmi èyí tó rábà nínú ayé mi ní wákàtí tí mo wá ń gbọ́dọ̀ tí mo rí pàṣẹ àdúrà torí tá a bá mọ bá àwọn ìdá sákè mi gbogbo agbára ẹ̀ṣẹ̀ láti lè bàbá mi ẹ̀ mú kó nu ayé mi àdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ́ bàbá rí agbára ẹ̀ṣẹ̀ nílé bàbá mi tó rábà lórí ayé mi tó rábà lórí ògo mi tó ní wò ní lálùyọ tàbí wò ní ẹsẹ̀ mi tàbí máa fi gbogbo ayé mi jagun ní ìní dípò pàṣẹ àdá nínú ayé mi ó yá dáríjì mi bàbá dáríjì ọmọ dáríjì ẹ̀mọ́ dáríjì ó yá pẹ̀sẹ̀ yẹn rẹ́kù ònú ayé mi Jésù lọ àmín lórúkọ Jésù ní ìgbà kẹta lọ sọ fún Ọlọ́run agbára ìlóyún tí mo fi àdódìdí ènìyàn nínú ìyá mi wá di pé mo dé inú ayé láti inú ìyá mi wá èyí tí mo wá ń gbé mi sókè tí mo gbé káàkiri èyí tí agbára ìṣẹ́ wá fi àjẹ òkú mi èyí tó yẹ pé mo wá lọ káàkiri wọ́n gbàdúrà mo rí pàṣẹ àdúrà ní ayé mi Ọlọ́run má jẹ̀mú tó bá yẹ pé látara àyà mi ò ti gbà Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ náà kó nu ayé mi ní wákàtí wọ̀ gbàdúrà bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ̀mú láwù wọ́n agbára ìṣẹ́ tí mo fi domi tí mo fi dẹ̀kí tí mo fi dẹran ara ní ìyá mi tó bá ń fi ìyá jẹ ògbómi tó fi ìyá jẹ ayé mi ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá mú ẹ̀ṣẹ̀ náà kúrò Ọlọ́run dá ọwọ́ pọ̀ mọ́ ọwọ́ mi Ọlọ́run má jẹ̀ mú mo nawọ́ mi sókè ẹ nawọ́ yín sókè sí Ọlọ́run mo nawọ́ mi sókè sí ọ ní wákàtí ọ̀wọ̀ yìí Olúwa dá ọwọ́ rẹ pọ̀ mọ́ ọwọ́ mi gbogbo agbára ẹ̀ṣẹ̀ náà ní wákàtí ọ̀wọ̀ yìí èyí tí mo dódì dènà nínú ìyá mi tó wá fi ìyá jẹ ògo mi bàbá dáríjì ọmọ dáríjì ẹmọ dáríjì ó yẹ mú ẹ̀ṣẹ̀ náà kó nu ayé mi Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yá kó dáríjì mi mo pa láṣẹ ni ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Ọlọ́run alààyè lórúkọ Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ Ọlọ́run má jẹ̀mú ni mo fi ń pa láṣẹ nítorí pé orúkọ rẹ̀ ni èmi lò ní wákàtí ọgbà agbára ẹ̀ṣẹ̀ ní ọwọ́ àdúrà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ̀ nà sókè sí Ọlọ́run mọ́mí dáàdì ẹ ò ní wúru ẹ̀ṣẹ̀ yẹn mọ́ nínú ayé yín lórí ayé yín lórí ayé àwọn ọmọ yín táwọn ọmọ bá tún gbà látara yín ní orúkọ Jésù Olúwa yóò dáríjì yín gbogbo agbára ẹ̀ṣẹ̀ náà ní wákàtí ó yẹ kó mú ayé yín kúrò níbẹ̀ ó yá kó ológun kan Olúwa kó sún ayé yín síwájú bẹ́ẹ̀ lórí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run àwa fẹ́ gbàdúrà yìí ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run gbà mí Ọlọ́run má jẹ̀mú gbà mí wọ́n tó bá aláwọ̀ ẹ̀gbà yẹn tó bá pàdé tó bá dẹ́tẹ̀ yẹn pàdé Olúwa bá mi pàdé ọ̀sán yìí ó jẹ́ ẹ̀tẹ̀ àánú ayé ẹ̀tẹ̀ mi náà tó ń dààmú ayé mi ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin ẹ̀sọ́ fọlọ́run tó ń dààmú yín lóṣooṣù lọ́dọọdún bá yẹ́kún tó bà yín lọ́kàn jẹ́ yẹn ẹ̀yin ẹ̀sọ́ fọlọ́run Ọlọ́run má jẹ̀mú ohun tó ń da ayé mi láàmú lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́dọọdún tí mo mi bàjẹ́ bóyá lọ́mọ ni bóyá lórí ọmọ ni ẹ jẹ́ sọ fọlọ́run
ẹ sọ fún un wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ìbànújẹ́ oṣooṣù ọdún yẹn ọlọ́run má jẹ̀mú ó yá fòpin sí wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run má jẹ̀mú ó yá dọ́wọ́ rẹ pọ̀ ọwọ́ mi torí ọwọ́ yẹn tá a bá ti gbàdúrà sí afẹ́ fi lọ kan ibi tí tá a mọ̀ pé ìyẹn ń dààmú wa ni afẹ́ lọ kan ibi tó ń dààmú wa tá a gbàdúrà yẹn lórí ẹ jẹ́ sọ fún ọlọ́run má jẹ̀mú wàhálà ṣoṣo ọdọọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ nínú ayé mi ìyẹn tí mo rí bà mí nínú jẹ́ bóyá tọmọ ni ọlọ́run má jẹ̀mú ó yá dùn mí nínú lórí ọ̀rọ̀ náà ní wákàtí wọ́n gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù ọlọ́run má jẹ̀mú náà olúwa dùn mí nínú lórí ayé àwọn ọmọ mi ó yá dùn mí nínú lórí ayé ọkọ mi ó yá dùn mí nínú lórí ayé àwọn ọmọ mi ó yá dùn mí nínú gbogbo wàhálà ìdààmú lórí wọn ní ọkọ Jésù má jẹ́ ń gbúrò rẹ̀ mọ́ gbogbo tó tara mi jáde lórí iṣẹ́ mi lórí ọ̀nà mi ní wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run darapọ̀ mọ́ ọwọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá jẹ́ inú mi kúrò jọ́kàn mi kó balẹ̀ Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù gbogbo tó tara yín jáde ní orúkọ Jésù wọ́n dùn yín nínú ni mọ́mì gbogbo tó ti ara yín jáde mo ní wọ́n dùn yín nínú ni gbogbo tó ń bà yín lọ́kàn jẹ́ tó bà yín nínú ẹ̀ ní orúkọ Jésù wa yóò sọ́dẹ̀ yín láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹ ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rè é Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù dáàdì wa sọ pé iṣẹ́ nìkan náà ni iṣẹ́ nìkan náà nìkan ní dààmú òun mo sọ̀rọ̀ pàṣẹ ẹja sọ fọlọ́ iṣẹ́ bá lójú kan ẹ̀tẹ́ni bí iṣẹ́ bá dúró lójú kan náà ìránṣẹ́ ọlọ́run tíṣẹ́ rẹ̀ dúró lójú kan náà ẹ̀tẹ́ni torí pé ó ti dúró nìyẹn ẹja sọ fọlọ́ iṣẹ́ mi ò gbọdọ̀ wà ní ojú kan àyẹ̀tẹ̀ ojú kan ibi bá máa ń dókòó sí wọ́n ti mọ̀ pé sẹ́ńtà àbí tí kò sínú olùwàjẹ̀mú olúwa ṣàánú fún mi ó yá mú iṣẹ́ mi kúrò ní ẹ̀tẹ̀ olúwa mú iṣẹ́ mi kúrò ní ẹ̀tẹ̀ adẹ́tẹ̀ ò yẹ ẹ̀ṣẹ̀ mi ojú kan ò yẹ iṣẹ́ mi tó fi ń dààmú mi yẹn ọlọ́run má jẹ̀mú yá tanú ògo iṣẹ́ mi inú ògo iṣẹ́ mi gbọ́dọ̀ ká máa ń kí ẹni gbàdúrà bẹ́ẹ̀ ògo Jésù orúkọ Jésù agbára Jésù agbára gíga Jésù ọlọ́run má jẹ̀mú olúwa kó tanná iṣẹ́ yín bàbá bá mi tanná iṣẹ́ wọn ọlọ́run má jẹ̀mú bá mi tan iṣẹ́ wọn níbo ni iṣẹ́ wọn ti ń sùn níbo ló ń tòrùgbé agbára wo ló ń da iṣẹ́ yẹn láàmú ìwọ agbára náà gbọ́ ọ̀rọ̀ olúwa ní wákàtí yìí ìwọ ọlọ́run o ní wákàtí ọmọ rán oníṣẹ́ lọ síbi iṣẹ́ yẹn ọlọ́run má jẹ̀mú lọ tún iṣẹ́ yẹn ṣe gbogbo iṣẹ́ yẹn ó yẹ gbọ́ ọ̀rọ̀ olúwa iṣẹ́ tó ń sùn tó ń tòrùgbé ìjọ tó ń sùn tó ń tòrùgbé ilé iṣẹ́ tó ń sùn tó ń dìbàjẹ́ ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù olúwa yóò dá láre olúwa yóò fi lọ́kàn lórí ọ̀rọ̀ iṣẹ́ náà ní orúkọ Jésù iṣẹ́ yín ò ní sùn iṣẹ́ yín ò ní tògbé kò ní dìbàjẹ́ kò ní fẹ́ dìbàjẹ́ pàápàá bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa àmín 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 lórúkọ Jésù àlọ́ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti ìyàwó ní tiyín nígbà tí èèyàn bá máa mú bọ́ ẹ̀tẹ́ ní bẹ́ẹ̀ ni ẹ̀tẹ́ ní kó yẹ kéèyàn mú ohun tó dára tó jẹ́ tó yẹ yé ní ẹ̀tẹ́ ní kó ogun àmúbọ́ yẹn ẹ̀tẹ́ pátápátá ni ọlọ́run má jẹ̀mú mú ẹ̀tẹ́ kú ònú ayé mi ogun àmúbọ́ ọkọ ogun àmúbọ́ ìyàwó yìí ẹ̀tẹ́ ní ọba àwọn ọmọ yẹn mú ẹ̀tẹ́ kú ònú ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù ẹ̀tẹ́ tó dàbí ogun àmúbọ́ fún aya fún ọkọ fún yín yẹn ní orúkọ Jésù kó gbọ́ olúwa níwájú ẹ̀ gbogbo ọwọ́ tó ń domi ayé yín láàmú gbogbo ọwọ́ tó ẹ̀ní nísinmi ẹ̀ní láyọ̀ lórí ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí ọwọ́ náà ó dọ̀ọ́dúró ní wákàtí ọ̀wọ̀ yìí ní wákàtí wọ́n yẹ wọ́n gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ọwọ́ tó fa ògo yín sẹ́yìn tó fa ẹ̀rẹ̀ ayé yín sẹ́yìn tó fa ìrẹsíwájú yín sẹ́yìn tó lè ní láyọ̀ ẹ̀ní nísinmi ní wákàtí ọ̀wọ̀ yìí ìwọ ọwọ́ náà gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá ọwọ́ búkú yẹn ó gbẹ̀dànù ní iná yóò kàn lù ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí ọwọ́ yẹn ò ní rẹ́yìn ayé ìránṣẹ́ ìmọ̀ tá a bá gbàgbà tó lóun ó tún gbé ọwọ́ nìyẹn ní wákàtí ó yá fẹ̀mí ara ẹ̀ kẹ́ni mo ní yóò fi ẹ̀mí ara ẹ̀ kẹ́ni gbogbo agbára tí ọlọ́run alẹ́ dúró sí tó lóun ọmọ bá yẹ yín fẹ́ra tó lẹ́yẹ yín ò ní nísìnyí ẹ̀ ní nígbàdùn ẹ̀ ní fàyọ̀ ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ara ní orúkọ Jésù wọn bèrè tìjú ni olúwàjẹ wọn bèrè tìjú babajẹ wọn bèrè tìjú ọmọdé wọn bèrè tìjú ẹ̀mí wọn bèrè tìjú láti wákàtí ọ̀wọ̀ ìlọmọ mi dáàdì ní orúkọ Jésù iṣẹ́ yín ò tún dìbàjẹ́ mọ́ ògo yóò tàn tí òpin ayé yín ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù wa àmín 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 lórúkọ Jésù àlọ́ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára àwọn nǹkan bẹ nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ṣàánú
ṣàánú mi gbogbo ẹni tí mo ro èrò tó ń ro bí ro ayé mi gbogbo ẹni tí mo ro bí tó fi bí ayé mi kiri ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run jó gbèrè síjú bàbá jó gbèrè sí ọmọ jó gbèrè sí gbogbo ẹni tí mo ro bí ro tó ń ro bí ro mi gbogbo ẹni tí mo ro tó ń ro bí ayé mi ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run má jẹ̀mú ó yá kó gbèrè síjú ẹgbàá orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo inú odò tó ń ro bí ro ayé mi àdìsá ní orúkọ Jésù gbogbo ẹni tẹ́ ro tó ń ro bí ro ayé yín ọmọ lọ́lá lọ́lá o gbogbo ẹni tẹ́ ro tó ń ro bí ro ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí ó gbèjú ni ọ̀pá tẹ̀méjì wọ́n gbèrè tìjú gbogbo ẹni tẹ́ ìlépa rẹ̀ tó ń lépa ayé yín tó lè ní ṣe lójú òun ní orúkọ Jésù Ọlọ́run yóò pè sọ́dọ̀ bàbá kò pè sọ́dọ̀ ọkọ pè sọ́dọ̀ torí ayé yín ẹ fẹ́ lò fún ara yín ni lórúkọ Jésù ẹ rí ògo yín lò wọ́n lẹ́rìí ayé yín lò ohun tó sì yẹ yín ayé yín orúkọ Jésù àti ìwọ̀n nílé ìdádúró bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù gbogbo ọkọ̀ tó ń gùn mí àdìsọ́mọ lálọ́lá òkè ní wákàtí ọ̀wẹ́ ní orúkọ Jésù iṣẹ́ yín àtàyè yín kò ní ṣe dádó fún ẹnikẹ́ni á lọ sọ fún Ọlọ́run ni ẹ bá pọ̀ nípa àti agbára Olúwa gbólóore dìde sí mi olóore dé òní ṣègùn orí tí ò ní kọ́mítì tí ò ní ìgbìmọ̀ nínú ń bẹ Ọlọ́run ìgbìmọ̀ rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ṣe fún yín yà yín lẹ́nu Ọlọ́run má jẹ̀mú yárún olóore sí mi olóore tó ju ẹgbẹ̀rún ènìyàn lọ tí ó ràn mí lọ́wọ́ tí ó fà mí wọ́n sókè tó kò ní aṣálẹ̀ tí mo wà yìí tí mo lè sun tí kì í tán ní wákàtí ọ̀wọ̀ yìí ó yára sínú ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú olóore kan tó èyí tó ẹgbẹ̀rún ènìyàn lọ èyí tí ò ní ṣèrègùn olóore tí ò ní ìgbìmọ̀ èyí tí ò ní kọ́mítì ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run má jẹ̀mú ní wákàtí oyè sáyẹ̀ mẹ́ Ọlọ́run má jẹ̀mú ní orúkọ Jésù oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọ́mítì ọmọlọ́lá o bàbá àdá orúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín àdìsá mo ní yóò ràn sínú iṣẹ́ yín ọmọlọ́lá mo ní yóò ràn orókè yín gbogbo tó yẹ ìyá ayé yín nínú iṣẹ́ yín ní orúkọ Jésù yóò ràn sí yín Ọlọ́run má jẹ̀mú kó gbọ́wọ́ yín sókè bàbá gbọ́wọ́ wọn sókè ọmọ gbọ́wọ́ wọn sókè ẹ̀mọ́ wọn sókè ní wákàtí ògo yín àti òkè yín ni ẹ̀mọ́ rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a tún sọ fún Ọlọ́run aládùúrà níwá àdúrà kì í sùn aládùúrà jẹ́ sọ fọ́run ẹ̀mọ́ ọba tó pọ̀ nípa àti agbá Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mọ́ ẹ̀mọ́ pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mọ́ Ọlọ́run má jẹ̀mú pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mọ́ Ọlọ́run ìfòró àti ìdààmú òye mi ó yá pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi gbàgbà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi Ọlọ́run má jẹ̀mú yóò pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín ó mi ìfọ̀kànbalẹ̀ ní orúkọ Jésù ó yẹ yín ó yẹ ayé yín ó yẹ ṣe yín ó yẹ ògo yín nítorí pé ayé rẹ̀ tó ògo rẹ̀ nínú ayé orúkọ Jésù ó yẹ pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín ní orúkọ Jésù ó mi ìfọ̀kànbalẹ̀ rẹ̀ ní orúkọ Jésù ó yẹ bẹ̀rẹ̀ sí mọ́ Ọlọ́run má jẹ̀mú kó fún yín mu bàbá kó fún yín mu lórí iṣẹ́ yín lórí ẹyẹ yín lórí ìṣeré yín gbogbo ìránṣẹ́ Ọlọ́run mi ò tó gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run jẹ̀mú ó mi ìfọ̀kànbalẹ̀ fún ìránṣẹ́ Ọlọ́run ní orúkọ Jésù olùyọ̀kọ̀ Ọlọ́run má jẹ̀mú yá tán fún wa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run ẹ̀jẹ̀ á sọ fún pílà ẹni tó pẹ̀rẹ̀ ní pílà tó pẹ̀rẹ̀ ní odidi pílà ní ìdílé èyí tó bá mi tó mọ́nítọ̀ ìrìn àjò ayé mi tó ní lójú òun kọ̀ kì í ṣòun alágbájú òní rọ́nà lọ Ọlọ́run ò tilẹ̀kùn mọ́ bàbá tilẹ̀kùn mọ́ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ di pílà níbi ìdílé tá a ti gbé níbi ìdílé ìyá àbí ìdílé bàbá mi ní ìlọ́kọ tàbí ìdílé ìyàwó yín mọ́mí ìdádì ẹja sọ fọ́lọ́run ẹni tó pẹ̀rẹ̀ ní pílà tó ní pílà ogun lòun tó ní ìrọ́nà lọ ní orúkọ Jésù Olúwa gbàgbà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run má jẹ̀mú yájú ògbèrè tìjú ẹ sọ́dà àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù gbogbo ẹni tó pẹ̀rẹ̀ ní pílà ibi gbogbo ẹni tó pẹ̀rẹ̀ ní pílà ibi tó ní pílà lòun ìjẹ́ ẹlòmíì ò rọ́nà lọ òun ò kí ọjọ́ orí wọn ti gbójú ìgbà wọn lè rú lọ ògùn ni ìjọba wà láyé là á lu ègún ẹni ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹni pẹ̀rẹ̀ níbi lórí ìrìn àjò yìí tó lẹ̀ ní rọ́nà lọ ní wákàtí Ọlọ́run pé nípa bàbá gbà lọ́wọ́ ó yá jógbèrè tìjú ó yá ṣe lọ́wọ́ṣẹ́ ó yá ṣe lọ́wọ́ṣẹ́ ní orúkọ Jésù yóò ṣe lọ́wọ́ṣẹ́ gbogbo ẹni tó pẹ̀rẹ̀ ibi lórí ìrìn àjò ayé yín yẹn lórí ìrìn àjò ayé ti náà ní wákàtí ọ̀wẹ́ tó mọ́ ní tògo àti ìṣeré wá ní wákàtí ọ̀wẹ́ Ọlọ́run ṣe lọ́wọ́ṣẹ́ gbogbo tó fi ara yóò gbèrè lórí ẹ̀ bàbá jógbèrè tìjú ọmọ jógbèrè tìjú Olúwa dá lẹ́bi bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù lọ fún Ọlọ́run
ẹ̀mí mọ̀ bá tó wà ní ipá àti agbára olúwa o lànà fún mi níbi tí ayé rò pé kò sí ọ̀nà ìyẹn olúwa la ọ̀nà fún mi ọmọ ọlọ́run kì í ráre dádì mọ́mì ọmọ ọlọ́run kì í jìyà ọlọ́run máa rí ohun tó wù ú ni ọlọ́run máa wọ aṣọ tó wù ú máa jẹ tó wù ú ni ẹni tó bá ṣe ọlọ́run ní ọ̀tọ̀ àti òró kì í ráre ẹ jẹ́ sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára kì í ráre òye mi ayé ti tán lọ mọ́mì ti tán lọ ṣùgbọ́n àwọn ọba tó kù ẹ jẹ́ ká fàlàáfíà lò ó ẹ jẹ́ ká fi ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn lò ó ẹ jẹ́ sọ fọlọ́run má jẹ́ fi pa kéke àti ìrora burúkú má jẹ́ fi lo ayé mi ní gẹ́ngẹ́tò tí wọ́n lò nínú ayé mi ìrárẹ̀ àti ìràwọ̀ kò yẹ mi ó yá mú ìrárẹ̀ àti ìràwọ̀ kò mú kó lójú ọ̀nà mi ó yá lọ́kànbalẹ̀ àdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù ọlọ́run má jẹ́ ìrárẹ̀ àti ìràwọ̀ lórúkọ Jésù olúwa yóò kó lójú ọ̀nà yẹn olúwa ò bá mú ìrárẹ̀ àti ìràwọ̀ lójú ọ̀nà àwọn ìránṣẹ́ yìí ojú gbogbo mi gbogbo ọkàn tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ìrárẹ̀ àti ìràwọ̀ yẹn mo ní kò yẹ ayé kò yẹ ẹṣẹ yín kò yẹ iye kò yẹ ayé àwọn ọmọ yín gbogbo agbára ìràwọ̀ gbogbo agbára ìráre ní orúkọ Jésù ọlọ́run yóò pẹ́ nípa ọlọ́run yóò gbèrè tìjú bàbá gbọ́wọ́ yín sókè ó yá ẹyẹ tó ti kú àti tó ti sùn yẹn ọlọ́run á wọ́n yálà ọ̀nà fún ọlọ́run o ọmọ ọlọ́run kì í rìn kì í jìyà gbogbo ìjìyà ó ti tún gẹ́ ẹ̀ tún fi ayé yín jìyà mọ́ ẹ̀ tún fi ayé yín rìn ogun mọ́. a lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára nẹ́tíwọ̀kì ló ń ṣe bẹ́ẹ̀ dáhùn ẹ má bínú ẹ lọ sọ fún ọlọ́run olúwa ràn mí lọ́wọ́ ibi táyé pé kò sí olúwa ràn mí lọ́wọ́ èmi ọmọ rẹ rèé ẹ jẹ́ dárúkọ wa fún ọlọ́run èmi ọmọ rẹ rèé olúwa ràn mí lọ́wọ́ ó yá jẹ́ kọ́nà kó là fún mi má jẹ́ ìfìrà rẹ̀ lọ ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù èmi ọmọ rẹ rèé má jẹ́ ìfìrà rẹ̀ àti ìrànlọ́ ayé mi olúwa ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ọmọ ràn mí lọ́wọ́ ẹ̀mí ràn mí lọ́wọ́ lórúkọ Jésù olúwa yóò ràn yín lọ́wọ́ mo lórúkọ Jésù yóò ràn yín lọ́wọ́ oúnjẹ yín ayé lórúkọ Jésù olúwa yóò ṣe fún yín ẹ fi ìpáyín kékeré àti ìrora lu ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún ọ̀rọ̀ àdúrà yẹn kù mẹ́ta péré ẹja sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o má jẹ́ sunkún lórí ọmọ má jẹ́ sunkún lórí ọmọ má jẹ́ yóò fọmọ dá lórí ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù olúwa má jẹ́ sunkún lórí ọmọ má jẹ́ yóò fọmọ dá mi lóró orú ọ̀yẹ́mí ẹkún bànújẹ́ ọ̀yẹ́mí ẹkún gbóná ọ̀yẹ́mí kò yẹ ojú mi má jẹ́ sunkún lórí ọmọ ọlọ́run ràn mí lọ́wọ́ bàbá ṣàánú mi ọmọ ṣàánú mi ẹ̀mọ́ ṣàánú mi lórúkọ Jésù mọ́mì dáàdì ẹ ò ní sunkún lórí ọmọ gbogbo omi jẹ́ ìgbóná tí ayé máa sun lórí ọmọ ní orúkọ Jésù kò ní gbọ́ ojú yín ní orúkọ Jésù kò ní tọ́jú yín bóde bẹ́ẹ̀ rèé Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún ọlọ́run àdúrà yẹn kú méjì ẹja sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ó ní ohun mo fi ń wù ọ́ bàbá ohun mo fi ń wù ọ́ ohun mo fi ń wù ọ́ èṣù ó máa bẹ̀ jẹ́ àwọn ọmọ tá a fi ń wù ọlọ́run nǹkan kan la fi ń wù ọlọ́run tá a sì fi ń wù láàyè tí mo fi ń wù ọ́ èṣù má jẹ́ bàjẹ́ má jẹ́ wọ́n sọ mí dọ̀tá rẹ ọlọ́run gbà mí má jẹ́ wọ́n sọ mí dọ̀tá rẹ ọlọ́run gbà mí má jẹ́ kọlu ìhà rẹ ọlọ́run má jẹ́ mú tí mo fi ń wù ọ́ má jẹ́ kéṣù bàjẹ́ mọ́ mi lára má jẹ́ fi kọlu ọ́ àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ohun tí mo fi ń wo èṣù má jẹ́ ó bàjẹ́ má jẹ́ wọ́n sọ mí dọ̀tá rẹ̀ bàbá ràn mí lọ́wọ́ ọmọ ràn mí lọ́wọ́ ẹ̀mí ràn mí lọ́wọ́ ohun tí mo fi ń wù ọ́ yẹn ní orúkọ Jésù má jẹ́ ó di bàjẹ́ mọ́ mi lára ọlọ́run má jẹ́ kọ ohùn rẹ̀ bàbá ṣàánú mi ó yá ràn mí lọ́wọ́ jẹ́ lè yìn ọ́ jẹ́ lè gbé ọ̀gá Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ gbàdúrà kan tó kọ́ tó ṣiṣẹ́ omi bẹ́ẹ̀ ni ká tó ti ṣe bíbélì náà ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára wọ́n lè ṣe ń lọ sókè má jẹ́ fìbànújẹ́ wọ̀ December má jẹ́ ìbànújẹ́ wọnú ẹ̀ ọlọ́run má jẹ́ mú mo ti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ dáadáa ọlọ́run má jẹ́ ìbànújẹ́ parí rẹ̀ má jẹ́ fẹkún parí rẹ̀ má jẹ́ fòṣẹ́ parí rẹ̀ àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ́ mú láò mo ti bẹ̀rẹ̀ rí pé àlàmísì kan náà tó kù rèé bẹ́ẹ̀ ni olókù oṣù kẹjọ ti tán nù ẹ̀rí pa ti fẹ́ bọ́ sínú oṣù kẹsàn-án tí ó jẹ́ mẹ́ta ẹ̀rí mẹ́ta lẹ́ẹ̀kẹta la fẹ́ bọ́ sí yẹn ọlọ́run má jẹ́ mú ọdún yìí ń lọ sópin ọlọ́run má jẹ́ mi ó pin tọmọtọmọ má jẹ́ ń gbalẹ́ta ìbí gbogbo ẹkún táyà wọn báyàn sun torí wọ́n ní wọ́n ti rẹ́ǹtì àwọn ẹlẹ́kún nísìn ọlọ́run má jẹ́ wọ́n rẹ́ǹtì
rẹ́ǹtì ẹ̀ fún mi, má jẹ́ wọ́n rẹ́ǹtì ẹ̀ fún àwọn ọmọ mi, má jẹ́ wọ́n rẹ́ǹtì fún ọkọ mi, má jẹ́ wọ́n rẹ́ǹtì ẹ̀ fún aya mi. Ẹ jẹ́ sọ́dàdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run má jẹ́ mú nínú ilé mi, gbogbo rẹ́ǹtì ẹkún, rẹ́ǹtì àwọn ẹlẹ́kọ̀ọ́ wọlé mi, Ọlọ́run má jẹ́ mú ṣàánú mi. Gbogbo ẹni tí máa bá yàn sunkún ní orúkọ Jésù, bàtà ọ̀fọ̀, bàtà àbànújẹ́ wọn bọ ẹnu ọ̀nà mi, Ọlọ́run ràn mí lọ́wọ́, bàbá ṣàánú fún mi, ọmọ ṣàánú fún mi, Ọlọ́run má jẹ́ mú o, Olúwa gbà mí. Gbogbo ẹ̀wọ̀n tí wọ́n bá yàn sunkún má jẹ́ ó yá wa, Jésù wá wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run má jẹ́ mo dọwọ́ mọ́ ọwọ́ ẹ ní wákàtí ọ̀wọ́ yìí. Gbogbo àwọn tí wọ́n ráyè tí wọ́n bá yàn sunkún ní orúkọ Jésù wò ní ilé yín, tàbí agbára tó wò ní gbòò nípa láti fẹ́ kún ṣe yín, tàbí dẹ́kun wọn dáwọ́ tẹ̀fọ́ náà ní orúkọ Jésù. Ilé ẹni yóò ti máa rún ní orúkọ Jésù. Ojú àtọkàn tó ń wò mí, gbogbo lẹ́tà ẹ̀kú, lẹ́tà ọ̀fọ̀ tí ọ̀tá àti ẹ̀ka pín kiri, èṣù náà pín tiẹ̀, ẹni bí pín tiẹ̀ ní orúkọ Jésù wò ní pélé yín. Ọlọ́run má jẹ́ yóò sàmì sí lára, ikú yóò sá, ẹ̀san yóò fò lọ, ibi kíbi orúkọ Jésù. Bó tí wù ibi kékeré tó, kò ní ya ilé yín, kò ní wọṣẹ́ yín, kò ní ya ilé àwọn ọmọ yín, kò ní ya ọkọ yín, kò ní wá ya yín ní orúkọ Jésù. Wò ní bá sùn kọ jìnnì, ẹkún wọn tí ayé má sùn wò ní sunlé yín. Bẹ́ẹ̀ ni ó rèé, Jésù Olúwa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo fún atóbi jù. Àwọn ìbéèrè wa fún láti jẹ Bíbélì yìí, mẹ́ta kìíní ń bẹ́lẹ̀, mẹ́ta tàkọ́kọ́ yẹn ẹyọkan tó kù rèé, mẹ́ta míì náà tó ti wà lẹ̀. Kí náà ní ìbéèrè wa yẹn? Ẹ rí i pé Jésù wo àwọn afọ́jú, ó wo àwọn afọ́jú kan sàn, ṣùgbọ́n àwọn afọ́jú tó wò sàn yẹn, níbo la ti rí wọn? Àwọn afọ́jú yẹn níbo la ti rí wọn? Mo lárí wọn nu Mátíù kí wá ni. Mo dẹ̀ tún lo Róòmù níjọ́ náà. Róòmù tí mo lò yẹn, Róòmù kí ni? Ohun tí mo tá a bá ti sọ, tá a bá ti pè mí, ẹ lè pè mí sórí fóònù nọ́mbà mi yẹn 07057 84 23 11. Àti jẹ Bíbélì yẹn níbi kíbi tá a bá wà. Gbogbo ẹni tẹ́ bá ní yóò wà bá yín gbà á. Ọmọlọ́lá o, lórúkọ Jésù àdúrà kò ní ṣe ti yín tì. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àwọn ìgbìmọ̀ ìbílẹ̀ rẹ̀ ìdí ònìyàn lórúkọ Jésù ẹ̀ ní gbèrè tìjú. Ọkùnrin obìnrin ní orúkọ Jésù ẹ̀ ní sunkún lórí ẹnikẹ́ni wọn. Ọlọ́run má jẹun yóò dì í mú. Mo dẹ̀ tún sọ̀rọ̀ nípa opó Sálífátì, èyí tó jẹ́ gbèsè tó ní ìwọ̀nba ìyẹ̀fun díẹ̀ tó kù yẹn ni kóhun tọmọ òun jẹ, káwọn sì lọ kú nítorí wọ́n ti ra wọn pín, nítorí wọ́n rọra wọn pín pé kò sí àwọn àti fẹ́ san gbèsè yẹn. Ṣùgbọ́n wòlíì Èlíjà lọ sí ilé rẹ̀, ẹ̀rí bí wòlíì Èlíjà sì ṣe lọ sí ilé rẹ̀, gbogbo kólòbòrò rẹ̀ ó sì ṣe kíni, ó sì kún, ó kún àkúnwọ́ sílẹ̀, ó san gbogbo gbèsè, ó bẹ̀rẹ̀ sí tó ń yá àwọn èèyàn míì gan lówó, ẹ̀rí nítorí pé kíni òróró kólòbòrò rẹ̀ mọ́. Opó Sálífátì ni mò ń sọ nígbà rẹ̀. Bó láti rí tán opó Sálífátì yẹn, orí wo ẹsẹ̀ wo láti bo iná ní ìbéèrè jì. Ìbéèrè lẹ́ẹ̀kẹta mo sọ nípa Lot àti àwọn áńgẹ́lì ọkùnrin méjì tí wọ́n bá Lot ní àlejò. Ó ti pé ìwà tí wọ́n wù ní Sódómù àti Gòmórà ní ìgbà náà, wọ́n sì ṣe kí ni fẹ́ ìwà fún àwọn áńgẹ́lì yìí. Wọn ò tiẹ̀ fẹ́ tàn sí pé áńgẹ́lì ọlọ́run wọ́n ti fẹ́ bá wọn ṣe àgbèrè ọkùnrin sọ́kùnrin. Ṣùgbọ́n àwọn áńgẹ́lì yìí wọ́n jẹ́ ọ̀gá wọn, ṣe tóbi ọlọ́run nínú ara wọn, tó pé kí ni wọ́n kì í ṣe ẹran ara bíi tèmi àti tiyín. Ṣùgbọ́n wọ́n ṣe kí ni, wọ́n bu ìfọ́jú lu gbogbo àwọn tó ń bẹ lẹ́nu ọ̀nà. Ó sì fẹ́ jálẹ̀kùn wọlé fẹ́ ṣe ìwàkiwà wọn, débi pé Lọ́ọ̀tì ń bẹ̀ wọ́n títí pé àjọ ẹ dákun ọ̀dà náà tó pa ọmọ mi obìnrin méjèèjì síta, ẹ ṣe wọn bó ṣe wù yín, nítorí kí ni òun rí pé àwọn ẹni ọlọ́run lélẹ́yìí ṣe rí. Ṣùgbọ́n níbo láti rí Lọ́ọ̀tì àti àwọn áńgẹ́lì yẹn? Ìbéèrè kẹta nìyẹn. Mo tún á lọ àwọn sáàmù kan níjọ́ ti Lọ́ọ̀tì yẹn wípé alẹ́ kà tí a bá fẹ́ sùn. Sáàmù kíni? Tá a bá ti gba àwọn ìbéèrè kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àti ẹ lè pè ẹ̀dẹ̀ lè tẹ̀sítẹ̀ sórí mọ́ọ̀mù àwòrán tí gbogbo ayé ò rí pé ìbéèrè tí wọ́n béèrè yẹn tẹ̀sítẹ̀ sórí ohun tí àwọn á kà á dárúkọ yín. Ẹni tẹ́ bá dẹ̀ ní kó wá gba Bíbélì yẹn, wọ́n wá gbà á ibi tí wọ́n wà, bá jẹ́ tòsí, bó jẹ́ ká fi lé mọ́tò ni a ó fi lé, débi pé yóò tẹ̀ yẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yẹn bá wà sí ìlú Ìbàdàn bí yóò pè wá. Ẹni tẹ́ bá ní kó gbà, ẹ bá fẹ́ pè sórí fóònù yẹn, ẹ pè sórí fóònù mi, yóò wá gba Bíbélì yìí. Ó ti jẹ́ náà nìyẹn. Lórúkọ Jésù àwọn onígbèsù àní dẹ́ntánù, Ọlọ́run àjẹmú yóò dìbò wá mú. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ ti omi wa báyẹn, ẹ jẹ́ ká gbé omi wa, ẹ jẹ́ ká gbé omi wa. Ṣé a ti gbé, a ti ṣe, a ti
gbé omi àti ṣí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, Ọlọ́run májẹ̀mú ó yá wọnú omi lọ. Àṣẹ lórúkọ Ọlọ́run alààyè ó yá kó wọnú náà. Àṣẹ Bàbá Ọmọ àti Ẹ̀mí ó yá kó wọnú omi yìí. Gbogbo ojú àtọkàn tó ń gbé omi lọ́wọ́ ètò wọn fi ń gbàdúrà, wọ́n fẹ́ kó bá ẹni wọn pàdé ohun tí wọ́n fẹ́ láyé wọn láti mu omi yìí ní orúkọ Jésù. Gbogbo tí wọ́n fẹ́ yẹn ó yẹ kó sì pòórá wọnú ayé wọn. Ọlọ́run májẹ̀mú fẹ́ kó wọnú omi lọ, bóyá lórí iṣẹ́ wọn ní orúkọ Jésù láti lọ wọn jánà ní orúkọ Jésù. Gbogbo ogun gbèsè ó yá kó di ìfibú, gbogbo ogun àìsàn yẹn ó yá kó di ìfibú, gbogbo wàhálà lórí iṣẹ́ yẹn ó yá kó di ìfibú. Ìwọ tó fẹ́ gba ìwé ìlú òyìnbó, ìwọ tó fẹ́ gba ìwé pálí láti kó fẹ́ wọ ìlú òyìnbó, bóyá o fẹ́ gba ìwé ọmọ onílùú ni, ó yá fómi ìkún mi, ó yá fi wẹ ìwẹ̀. Ọlọ́run májẹ̀mú ó yá wọ inú omi. Ìṣẹ̀lẹ̀ yìí ń wá ẹ̀yin ẹ fi sínú omi, ẹ fi omi ìkún omi yín, ó yẹ wá pẹ̀fún tó dára, ẹ tún bá mi fi díẹ̀ sí i. Ẹ wá sọ pé Ọlọ́run àánṣe ó yá sómi omi agbára ní wákàtí ọ̀ní orúkọ Ọba lórúkọ ọmọ orúkọ Ẹ̀mọ́ ní orúkọ Jésù. Omi ìgbọ́ ọ̀rọ̀ Olúwa mo pọ́ láṣẹ ní wákàtí lórúkọ Ọlọ́run alààyè ó yá kó domi agbára. Tí wọ́n bá fi ń wẹ̀ wọ́n sì gbórí wọn sí ibi iṣẹ́ yẹn lórúkọ Jésù. Wọ́n ní ẹni ẹ̀kọ́ èyí tí wọ́n yóò kọ́kọ́ mú láti ṣe wọ́n lóore, láti ṣe wọ́n láàánú, láti jẹ́ kí wọ́n rí ìwé náà gbà. Ọlọ́run májẹ̀mú ó yá rìn kọjá, bó o ṣe rìn kọjá ní ìjọ wọn ni o sì ń bẹ síbẹ̀síbẹ̀. Àwa ní ìgbàgbọ́ nínú rẹ, a sì mọ̀ pé ohun tó o lè ṣe ni. O máa ń yà wá lẹ́nu ní orúkọ Jésù. Ó yá ya ìránṣẹ́ lẹ́nu tó bá ti ń fomi wẹ̀ nínú àgọ́ ara wọn ní orúkọ Jésù. Bí wọ́n bá gbé orí àlẹ́dàá wọn dé ní orúkọ Jésù, ìṣẹ̀lẹ̀ ayọ̀ ńlá èyí àwọn ogun fọkàn sí ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ayé wọn, ògo wọn tàn, ìràwọ̀ wọn kó bú jáde. Ọlọ́run májẹ̀mú ó yá gbórí wọn sókè, àánú kó dìde fún wọn, àánú ńlá èyí tí ẹnikẹ́ni ò lè dúbẹ̀, èyí tí ẹnikẹ́ni ò lè sọ́pọ̀ lóní, èyí tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọmitì nínú ní orúkọ Jésù. Ó yá bá mi ṣe fún wọn, ọ̀rọ̀ yín kó là, ògo yín kó tàn, ìràwọ̀ yín kó bú jáde ní wákàtí ọ̀ní orúkọ Jésù. Ògo ńlá kó wọnú ayé yín, gbogbo ènìyàn lẹ́wọ̀n máa wù, gbogbo ènìyàn ni ó máa ṣe rere fún yín, gbogbo ènìyàn yóò máa nífẹ̀ẹ́ yín, gbogbo ẹ̀mí àmúbọ̀ yẹn ní wákàtí ọ̀wẹ́ ní orúkọ Ọlọ́run ààyè. Wọ́n yẹ fún mi ìwé ẹ bá mi fi pẹ̀fún sí i, ẹ lọ sọ fún Ọlọ́run gbogbo mi, gbogbo àmúbọ̀ ọkọ, gbogbo àmúbọ̀ aya, aya rere ni mo fẹ́ ní orúkọ Jésù. Bóyá mo fẹ́ ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú ó yá fún yín lọ́kọ rere, mo yóò fún yín láyà rere. Ọlọ́run àwọn ọlọ́run ní orúkọ Jésù yá fún mi sí yín ní wákàtí ọ̀wẹ́ yìí. Gbogbo oní wàhálà lórí inú yín yẹn, ètò ń dà nínú tó ń dà nínú yín làmú, ó ń di àrìn káàkiri, ó wá rìn ká lágọ̀ọ́ ara yín. Ẹ máa sọ pé nǹkan ló ròyìn lónìí, nǹkan ló ròyìn lọ́la, ó ti di àwọ̀ká ní orúkọ Jésù. Gbogbo ogun tó ń rìn káàkiri agbára báyìí àti màmá yìí ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa wákàtí ọ̀wẹ́ yìí. Gbogbo ogun yẹn ní orúkọ Jésù ó yá kó di ìfibú. Màmá ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀sán lólé ayé yín, láti mímú lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀sán lólé ayé yín. Gbogbo ogun wàhálà, ìdààmú àti ìfòòró èyí tí èṣù fẹ́ máa bá yín gbọ́n owó dànù yẹn, èyí tí ìkà fẹ́ máa bá yín ná owó náà ní wákàtí ọ̀wẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ ò ní gbúrò ẹ̀sán yẹn mọ́. Ìwọ ẹ̀sán fibroid yìí, ìwọ ẹ̀sán diabetes yìí, ìwọ ẹ̀sán cancer yá gbọ́ Olúwa ní wákàtí ọ̀wẹ́ yìí. Baptismal ní ti yín ó yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí tó bá ti mu omi sí gbogbo ẹ̀sán náà ó yẹ kí wọ́n tọ̀mọ́tọ̀. Ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá kó bọ́ sí àyè ibòmíràn, ó yá kó di àwátì ní àgọ́ ara yín. Bẹ́ẹ̀ ni Ọlọ́run májẹ̀mú tó lè ṣe ni, mo mọ̀ pé ó ti ṣe yìí, ó sì ti ṣe ná lórúkọ Jésù. Mo gbúdọ̀ búrọ̀ ẹ̀sìn mọ́ gbogbo àìsàn náà ní wákàtí ọ̀ní orúkọ Jésù ó yá kó di ìfibú. Ẹ máa wà ní àlàáfíà, ẹ̀ ní fẹ́ ẹ̀sán àti ìrora, ẹ̀ ní fi lo ayé yín ní ọjọ́ àti ìdààmú kò ní yẹ ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú adúpẹ́ àyìn agbé ọ̀gá lórí àwọn mọ́mí àtàrí tí wọ́n ń gbúrò mí, ọmọlọ́lá lọ́lá o àti Mr. Adesanya tí wọ́n wò mí ní wákàtí àti gbogbo àtọkọ̀ tí ó tún padà wò ó gbàdúrà fún orúkọ Ọlọ́run alààyè. Ẹ ò ní dẹrù àrùká. Ọlọ́run májẹ̀mú lẹ́ẹ̀ni dẹ tí wọ́n máa ná kiri, ẹ ní dẹrù àrùká, ẹ ò ní dẹ tí wọ́n máa náwó lé lórí ní orúkọ Jésù. Gbogbo wàhálà ìdààmú tó ń lójú ọ̀nà yín yẹn àti tí ẹ fẹ́ yẹn, gbogbo ogun wàhálà tẹ́ ẹ fẹ́ nínú ayé yín yẹn mọ́ ní orúkọ Jésù. ń bọ̀ Ọlọ́run bá adẹ́tẹ̀ yẹn pàdé níjọ́ kan, yóò bá pàdé lónìí ní orúkọ Jésù. Gbogbo ẹ̀gbọ́n ẹ̀sán yẹn dúró ẹ̀ mọ́ àti ìrora àti wàhálà nínú ayé lórí iṣẹ́ yẹn ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́. Ìpayín kékeré àti ìfòòró ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín ní orúkọ Jésù lórí yín. Àwọn ọmọ ní orúkọ Olúwa yóò fi yín lọ́kàn balẹ̀. Ọlọ́run má jẹ́ bá mi fún wọn láyà balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín
àmín àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó bá mi súre fún yín, ọkàn yín kó balẹ̀. Ọ̀sẹ̀ tí ń bọ̀ àti èmi àti ẹ̀yin a ò ní yọ sọnù, a ò ní dòkú, wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa, ó lè arúlẹ̀ mí ò rẹ̀ ní jà wá ní orúkọ Jésù. Bá tọ̀ fọba tẹ́kún ọ̀tá àdìkẹyẹ ò ní bọ́ sẹ́nu ọ̀nà wa. Gbogbo fún kọ̀ọ̀lù ibi téèyàn ọgbọ̀n téèyàn sáré sọ́gbọ́n nù tí ó sáré kiri bí 100 miles nínú yàrá ní orúkọ Jésù pé kò ní jẹ́ ìpín yín, bẹ́ẹ̀ ni yóò rí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àti ọkàn tó wò mí. Ọlọ́run májẹ̀mú yóò dì í mú lẹ́ẹ̀kan sí fún ìbéèrè yẹn. Mo ní mo sọ̀rọ̀ nípa oko Sárífátì. Fásitì wo mo lo Matthew, mo lo Rome. Mo sọ̀rọ̀ nípa oko Sárífátì tí wòlíì títà bá san owó gbèsè rẹ̀. Mo lè sọ̀rọ̀ nípa Lọ́ọ̀tì àti àwọn áńgẹ́lì méjì. Níbo ni mo ti rí wọn? Tí a bá ti gbà á ti jẹ́ bíbélì wa náà nìyẹn. Lórúkọ Jésù ẹ̀rí bíbélì náà tọ́kadẹ̀ ni. Lórúkọ Jésù àwọn onígbèrè tìjú. Ọlọ́run májẹ̀mú yóò di wà mú. Ọba àwọn ọba yóò wà pẹ̀lú wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run májẹ̀mú adúgbò ẹ̀gbẹ́ga. Nítorí tó ṣe tánu ẹ̀dọ́ la lọ́ya gbọ́ ọpẹ́ wa. Ọba àwọn ọba Olúwa àwọn Olúwa ya gba yín wa. Ọlọ́run májẹ̀mú atún lọ ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù. Nígbà tó bá di ọ̀sẹ̀ tó bọ̀, má jẹ́ àdókù, má jẹ́ ayọ̀ sọnù. Àwọn yìí títí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ohun Olúwa tó wá ní ọ̀sán yìí, ẹ jẹ́ ká gbọ́, ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká tún sọ fún àwọn ẹlòmíràn pé ẹ jẹ́ ká máa bá ohun Ọlọ́run lọ. Ẹ rí ohun Olúwa dára ní orúkọ Jésù. Ohun Olúwa tó sọ fẹ́mi àti ní pé a ò ní sunkún lórí ọmọ, a ò ní sunkún lórí ara wa. Orúkọ Jésù a ò ní gbèrè tìjú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àtọkàn tó ń wò mí àti gbogbo àwọn tó ń ṣe tí wọ́n ń tẹ láìkì ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Ẹ jẹ́ ká tún sọ fún àwọn ẹlòmíràn pé ní ìjọ mẹ́jọ Olúwa ti gbọ́ yóò ṣe kí ni yóò ní kìnnú, yóò sì ní àdúrà gidi nínú ní aṣùgbà yìí. Torí pé kí ni a tún lo àwọn nǹkan mẹ́rin láti fi gbàdúrà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àti èmi àti ẹ̀yin. Olúwa yóò dùn, yóò dì lé wa mú. Ó di ìjọ mẹ́jọ, ó dàbọ̀.